lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Gbogbo ọlá yìí ànábì náà lọ́lọ́run ṣe fún ọlá al-Qur'ani ànábì ló ní ọlá hadithul qudsi ànábì náà ni hadithu nabawi náà tànábì ni. Ǹjẹ́ ó rọrùn ká wá sọ pé ìyá àti bàbá tó bí ànábì tó mú al-Qur'ani wá fún wa hadith ẹ̀ là ń lò ká sọ pé àwọn méjèèjì wà nọ̀nà àbí wọ́n wọ̀nà àbí gbogbo ẹ̀sìn tó sìn. mo ti gbọ́ ẹ̀. anakumullah. ṣọ́ra àwọn tó ń sọ. akramakumullah. èyàn ò tún rí àwọn tó ń fún wọn lésì. àwọn tó ń sọ hadisi náà láwọn kà. àwọn tó ń fún wọn lésì hadisi náà ni wọ́n ń kà. èmi ò ní lọ bẹ̀. akramakumullah. èyí tí mo fẹ́ lọ al-Qur'an ni. La ilaha illallah. àwọn tó ń bú ànẹ́bì sallallahu alayhi wa sallam jẹ́ gbèsè kú ní ara wọn nìyẹn. ànẹ́bì bàbá ẹ̀ wà nù náà ìyá ẹ̀ wà nù náà ta'ala umai súrà méjì odidi súrà gbogbo nǹkan táwọn wí òyìnbó ẹ̀ pátápátá. kásá kò sọ̀rọ̀ mí ọ̀rọ̀ ànẹ́bì ló sọ. sallallahu alayhi wa sallam. báńkà aya wà dọ́ha al-Qur'ani. súrátù dọ́ha. والضحى والليل إذا سجى gbogbo yẹn mi fẹ́ tú. ما ودعك ربك وما قلى. ọlọ́run ló gbogbo yẹn òun fi búra. ما ودعك ربك وما قلى. kò kọ̀ ẹ́ tì. la ilaha illallah. ọlọ́run ò kọ̀ ẹ́ tì. ó ń sọ bẹ́ẹ̀ fún ànábì pé. وللآخرة خير لك من الأولى. ó máa ń pè ìgbẹ̀yìn ó dáa ju èní tó ń lò lọ. Allahu akbar. ولسوف يعطيك ربك فترضى. ọlọ́run ó fún ẹ ní nǹkan tó tẹ́ ẹ lọ́rùn tí ó sì yọ tí wọn náà ó yọnu pé mo yọnu. Allahu akbar. ألم يجدك يتيما فآوى. torí pé ọmọ òrukàn ẹni ẹ tẹ́lẹ̀ ọmọ òrukàn ò bá yá ò bá bàbá fa'áwà ọlọ́run kó ẹ mọ́ra. ووجدك ضالا فهدى. ọlọ́run rí i pé dọ́ọ̀làn ó rí i pé ó ń dààmú. kásá. fàhádà ó fọ̀nà mẹ́. kásá. ووجدك عائلا فأغنى. ó rí i pé olóṣì ni ẹ ò ní fàágnà ó wá rọ̀ ẹ́ lọ́rọ̀. فأما اليتيم ìrọ̀ ẹ́ lọ́rọ̀ yẹn tẹ́nìkan bá wá tó bá béèrè lọ́dọ̀ ẹ wípé kò fún un fala tanhar. فأما اليتيم فلا تقهر. má jágbe mọ́. وأما السائل فلا تنهر. tó ní béèrè bá wá tó bá béèrè yẹtíìmù tí wọ́n jẹ́ yẹn tọ́lọ́ ń fi tó fi kó ẹjọ́ tó fi rọ̀ ẹ́ lọ́rọ̀ tó bá rí yẹtíìmù فلا تقهر. má jẹ́ ń pa. وأما السائل فلا تنهر. o ò ní ó ṣe fún ẹ tó bá rẹ́ni tó béèrè lọ́dọ̀ ẹ̀ la ilaha illallah. má jágbe mọ́. وأما بنعمة ربك فحدث. wàá rí gbogbo oore tọ́lọ́run bá ṣe fún ẹ fi hàn fáwọn èèyàn má fi pamọ́. Allahu akbar. الله أكبر. صدق الله إيه. العظيم. èmi حياكم الله.
ó fèsì ẹni tó lólòṣì ni ipò jẹ gbèsè ni La ilaha illallah. súra yìí ó fèsì Allahu akbar. fún irú ẹni bẹ́ẹ̀ yìí pé ajá sí pé وجدك عائلا فأغنى. فأغنى. ǹjẹ́ ni tọ́lọ́run ti rọ̀ lọ́rọ̀ ó tún wá lè jẹ gbèsè kú. wọ́n lè jẹ ara kò Allahu akbar. rọrùn Allahu akbar. Allahu kò akbar. rọrùn Allahu akbar. Allahu akbar. Aya al-Qur'ani rèé pọnyẹun pọnyẹun. ọ̀rọ̀ mò ń bá yín àdìsí mi ò fẹ́ mú wọn lọ bí àdìsí. Allahu akbar. Allahu akbar. الله عليه وسلم. ẹlẹ́ẹ̀kejì ìyẹ́ ẹ̀ bàbá ẹ̀ wọ́n wà nù náà bàǹkà sóràtù tó tẹ̀lé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ọlọ́run ní sáwà kọ́ la ṣípayá àgbáàyà ẹni ووضعنا عنك وزرك gbogbo nǹkan bí ẹ̀ṣẹ̀ a ní kó kúrò الذي أنقض ظهرك àwọn èyí tí ó gé ẹ lẹ́yìn tí ò ní jẹ́ orí bi lọ. ورفعنا أكرمكم الله àǹkọ́dọ̀ láhàrà Akramakumullah. èyí tí ẹṣin tí wọ́n ní ẹṣin almambatu alkhailul mambat la ardon qata wala dhahran abqa ó gé lẹ́yìn nìyẹn Allah. ṣọ́árí ẹ̀ṣẹ̀ ṣẹ̀yáṣẹ́ bàbá ẹ̀ṣẹ̀ ni tó lè gé ẹ lẹ́yìn tí ò ní jí orí bí lọ. Allahu akbar. الله أكبر الله الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá gbé orúkọ ẹ̀ ga La ilaha illallah. tàbá ti dárúkọ pé la ilaha illallah muhammadun rasul tí wọ́n bá pè run gbogbo wákàtí láyé tí wákàtí ò jọra wọn ni wọ́n ti dárúkọ ànẹ́bí wọ́n dárúkọ ọlọ́run wọ́n sì dárúkọ ànẹ́bí. Sallallahu alayhi wa sallam. ورفعنا لك ذكرك Aha. فإن مع العسر wọ́n á يسرا lọ mọ̀ pé ìnira tí ìnira kan bá wá ìdẹ̀kùn ni ó gbẹ̀yìn إن مع العسر يسرا ìnira yẹn ẹyọ kan ni yùsìrá yẹn méjì ni فإذا فرغت فانصب tó bá parí irun má sáré dìde wùrù فانصب kó gbójú rẹ sókè báyìí وإلى ربك فارغب ọ̀dọ̀ ọlọ́run ni kó wá rọkàn sí fargab ó ní kó wá الله صدق إلي. الله العظيم ó ti gé gbogbo nǹkan tá à ń wá. أكرمكم الله ìbéèrè àkọ́kọ́ tó kọ́kọ́ béèrè Bẹ́ẹ̀ni sir. alfarku bẹ́ẹ̀nà alquran walhadith alqudsi والحديث النبوي. kùránì ti ju eléyìí lọ bẹ́ẹ̀ ni sà. Allahu ó ti akbar. ju pé Allahu akbar. rọ̀wáwù kìíní kan Allahu akbar. kìíní kan ní pé nẹ́bí oní bàbá wa Akramakumullah. Ah, Bá tẹ́lẹ̀ ti ṣàlàyé fún wọn pé alukurani pẹ̀lú lafzu àti maana ní ilé Bẹ́ẹ̀ni. kan náà kọ́rọ̀ kó járe yín pé ẹ̀kọ́ tá a tún kọ́ níbi eléyìí pọ̀ ẹ tún ti kọ́ wa lẹ́kọ̀ọ́ yín pé àyè fi àánú ti sọ́dọ̀ ànábì rárá. bẹ́ẹ̀ ṣe tú fún wọn pé wọ́n wà jadaka dọ́ọ̀lán fàhádà nípa tẹ́ni tó bá ṣe bẹ̀rẹ̀ èdè tó bá fẹ́ tú yóò pé dọ́ọ̀lù náà ní pé ànábì nù ni. rárá kò nù Allahu ó akbar. fi gbá kan nù Allahu akbar. dọ̀lá lò sínú ròyìn Allahu akbar. الله عليه وسلم حياكم الله nígbà tí àwọn kan sọ pé àkọ́ tẹ̀wìdì àkọ́ Markaz sọ pé àtẹ̀wìdì ìtàn mọ sanawula wa ń kọ́ ń bí láti sanawula tí ó fi dé wúlá tó jí. Akramakumullah. So nínú tòhídì láti kà á wípé àlùwájíbù fi haqqi rusul
akramakumullah alwajib fi fi haqqi haqqi rusul rusul ẹ tá bá pè lójíṣẹ́ in tó tọ́ fún tó yẹ pé dandan ni kò ń ṣe pé tó bá ti jójíṣẹ́ láti Ọlọ́run jójíṣẹ́ Ọlọ́run ni dandan ni a rí àwọn nǹkan yìí a láàrin rí lára ẹ̀ kí n lákọ́kọ́ asidku as-sidqu èyàn ó ródòdó lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni sà ànẹ́bí ò ní máa parọ́ wọ́n fi jásí pé kán kí rìsáálà tó dé gbogbo ara Mẹ́kà wọ́n mọ̀ ní asọ́dìkul amin gbólódòdó ni akramakumullah sà Akramakumullah. náà èyí tó tún Al-fatana. ó gbọ́dọ̀ gbọ́n bérebére Al-amana. ó gbọ́dọ̀ gbọ́n bérebére Akramakumullah. gbígbọ́n bérebére yẹn ọ̀tọ̀ ni kéèyàn jiná ọ̀tọ̀ ni kó tún jóná Hayyakumullah. ànẹ́bí Ọlọ́run ò ní jóná tẹ́gì bẹ́ẹ̀ na zalika sabila kò ní jóná fàtọ́nà gbọ́dọ̀ wà fún akramakumullah sà owó ànẹ́bí Ibrahim alayhi salatu wassalam fàtọ́nà ni ìgbà tó bá Namuruz tó ní ana uhuyi wa umitu òun lè pààyàn kó ń jiyàn ok báwo ló ṣe pààyàn tó jí ó ní kán lọ kóyàn méjì wá láti inú ẹ̀wọ̀n tán ti dájọ́ kú fún ok ìwọ yìí máa lọ ìwọ yìí ó yá ẹ pa irú bá ń kọ́ jàmbá nìyẹn jàmbá nìyẹn sọ́tà nìyẹn wọ́n á sọ pé ok tí n bá fẹ́ bá jẹ́ jiyàn sọ́tà yẹn akramakumullah sà a máa fa kí n lọ inna Allaha yati bi shamsi min al-mashriq fati biha min al-maghrib akramakumullah ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر. Ọlọ́run ló mú oòrùn yọ ní ìwọ̀ oòrùn ìwọ wá ní kó yọ níwọ̀ oòrùn فبهت الذي كفر ní ò bá lè ṣe kankan mọ́. Wallahu la yahdil qawma zalimin. So irú yẹn fàtọ́nà ni. akramakumullah fàtọ́nà ni. akramakumullah kí ló tún kù? bẹ́ẹ̀ láàṣì àmánà ó gbọ́dọ̀ wà fún wọn. al-amin ẹni tá a fọkàn tán ó tọ́jú nǹkan sí lọ́dọ̀ yóò kó fún ẹ akramakumullah gẹ́gẹ́ bó ti kó sí lọ́dọ̀. Tabligh yóò múṣẹ́ dògóńgó. So ẹni tí a ló yóò gbọ́n yìí a gbọ́dọ̀ fi àánú ròyìn ẹ̀. Allahu akbar. Èdè Lárúbá ó lè lò ó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà àmọ́ wa in kunta min qablihi laminal ghafilin kì í ṣe kú fọ́nú fọ́ra. Allahu akbar. o ní tú báwọn. sórí ẹni tí ń bá sọ̀rọ̀ yẹn ṣàwọn tí fọ́nú fọ́ra. rárá kò. náà lèèyàn fi gbọ́dọ̀ gbédè Lárúbáwá yìí dáadáa. Inna abana lafi dalalin mubin. Ànábì Ọlọ́run ò kò ní sọ bẹ́ẹ̀ sí bàbá rẹ̀. rárá. akramakumullah. dọ̀láàlù yẹn náà ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. níbẹ̀ wọn. bẹ́ẹ̀ni. Allahu akbar. ìfẹ́ àfẹ́jù. tó ní sí Yusuf. tó ní sí Yusuf. ìfẹ́ ní dààmú ẹ̀. bẹ́ẹ̀ni. akramakumullah. kò ń ṣe àánú. ìfẹ́ sì máa dáyàn láàmú ni. kọ́nà járí bàbá pẹ́
akramakumullah. Kí á rí bàbá